tó yẹ kí o mọ̀ nípa ìjà Portable àti Charles Okocha tí yóò wáyé lónìí. Òní lòní ń jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. Alẹ́ òní Friday òní gbajúgbajà wèrè olórin nì Habib Òkìkíọlá ẹni táwọn èèyàn mọ̀ sí Portable àti òṣèré tíátà Nollywood Charles Okocha yóò máa pàdé lórí pápá láti kan ẹ̀sẹ́ lónìí. Ìpàdé wọn yìí òní yóò jẹ́ ìgbà kejì tí àwọn méjèèjì yóò kan ẹ̀sẹ́ lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ jà ní ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023. Portable ló gbégbá orókè lọ́dún náà lọ́hùn-ún lẹ́yìn tó fi ẹ̀sẹ́ dábìrà sí ojú Charles Okocha. Ṣáájú ìjà tí yóò wáyé lónìí ní àwọn méjèèjì òní wọ́n ti ń lérí lẹ́ka tantan mọ́ ara wọn tí wọ́n sì ń sọ̀rọ̀ kùbákùgbé síra wọn. Tẹ́ ò bá gbàgbé, Portable ó ti pàdé Kata Efe àti Speed Darlington lẹ́yìn ìjà àkọ́kọ́ rẹ̀ pẹ̀lú Okocha. Nínú ìjà òun àti Darlington, Portable mà ló borí àmọ́ ó lulẹ̀ nínú ìjà rẹ̀ pẹ̀lú Kata Efe. Bí Portable bó ṣe ń lérí tantan òun náà ni Okocha ìmọ̀ ló máa sọ wípé àjẹkún ìyà òun ni Portable yóò jẹ lálẹ́ òní ọjọ́ 21 oṣù keje ọdún 2026. Oníjà náà yóò wáyé nílùú Èkó Aromisa lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Àwọn tó ń ṣe agbátẹrù rẹ̀ wọ́n mà ti sọ pé àwọn èèyàn yóò lè máa wo ìjà náà lórí ayélujára bó bá ṣe ń lọ káàkiri àgbáyé. Gbàgede Balmoral Convention Center tó wà ní Victoria Island nílùú Èkó òní ìjà náà yóò ti wáyé. Àkọlé ìjà tí yóò wáyé lónìí òní wọ́n pè ní Chaos in the Ring Card. Yóò ṣojú gbogbo alálẹ̀ òní láṣẹ Èdùmàrè. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. Àánú yóò fọ̀n nínú ayé mi àti yín. Àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.